Ta ló kù tí o ti fọwọ́. Ta ló kù. oyoyoyo ẹ̀dá ọjọ́ ń lọ. ẹ̀dáhùn jọ máa rẹ́rìn sí mi o má dẹ̀ fẹ̀yìn sí mi o. ó dáadáa ó jẹ́ jàre. kí ló dé. sọ́ọ̀mù kò omi gbóló lẹ́yìn rẹ̀ ni. àánú ẹ̀ ò ṣe mí. ẹ wo bí gbogbo ẹ̀yin tẹ́ wà níjòkó mo kí yín o. a ò ní rógun àrùn kárùn o. àrùn tó wọlé tó ń da gbogbo ìlú láàmú kò ní wọ community tiwa o. àwọn kan ń pè ní coronavirus. àwọn kan ń pè ní covid-19. ìyíkọ́wù tí wọ́n lè máa pè é kò ní débí kò ní dọ́dọ̀ tiwa kó má bàa wá débí ńlá wá ṣe jáde lórúkọ community àwa ti lọ kẹ́kọ̀ọ́ àti báwọn ìjọba wọ́n ti ṣàlàyé bá a ṣe ṣe fún wa ẹ wo bí ṣe rí pé mọ́ kọrin sí yàn mọ́ ṣe yàn mọ́ súnmọ́ yàn irọ́ ni olóògùn o ẹ ra iṣu dáadáa ẹ bẹ́ sínú omi ẹ ra iṣu yìí láti alẹ́ tó bá di láàárọ̀ ọjọ́ kejì ẹ wá iṣu kúrò nù ẹ omi yìí ẹ bu díẹ̀ sínú omi tẹ́ fẹ́ fi wẹ̀ ẹ fi bọ́jú ẹ fi fọwọ́ yín sóti ẹyin bẹ́ẹ̀ bá dì mọ́ èèyàn bó bá ní coronavirus kò lè ràn yín láyé bọ́ bá wúkọ́ níbi tẹ́ wà tí wọ́n sín ẹni tó ní kò lè ràn yín láyé ó bọ̀ yín lọ́wọ́ kò lè ràn yín ẹsẹ̀ yín ò lé ní ẹlẹ́ẹ̀kejì ẹ̀rí pé omi gbóná làwà gbé wá bí omi gbóná yìí kèsì omi gbóná lásán o half bag iyọ̀ ló wà nínú ẹ̀ bó ṣe wà yìí ẹ mú iyọ̀ ẹ dà sómi ẹ fi wẹ̀ ẹ fi tàmbà ẹ fi sanjú ẹ ní rí coronavirus o gbogbo tíjọba ń sọ fún wa rè kíní kan wá wà wọ́n lóògùn kan chloroquine ni mo kí ọ ẹ àwọn kan ti bàjẹ́ ìjẹkújẹ ni wọ́n ń jẹ chloroquine wọ́n jẹ́ débi pé ti ba ìfun ẹlòmíì jẹ́ tó tún dá nǹkan mìíràn lẹ̀ ẹni tí coronavirus ò pa tó dẹ̀ wá fún oògùn ìlòkulò àlòjù tó fi bá yá ara ẹ̀ jẹ́ àní dààmú o ẹ fọkàn yín balẹ̀ sẹ́ẹ̀ rí gbogbo ìṣọ́ọ̀ṣẹ̀ táwa fún yín tẹ́ ẹ bá ti tẹ̀lé kò sí tó jẹ́ bẹ́ẹ̀ ṣùgbọ́n ẹ má wò yàn láwòjú o tẹ́ ẹ bá ti lè rẹjú máa yàn báyìí bẹ́ẹ̀ yẹn bá ní coronavirus omi iṣu òràn o tẹ́ ẹ bá ti wò láwòjú tójú yín ṣe mẹ́rin tẹ́ ẹ̀yà gbójú kú o ti ràn yín o kẹ́ ẹ má sọ pé nìkan ni òtòótọ́ fún yín. tẹ́ wá rí pabambari ibẹ̀ àwọn fóònù tẹ́ ń lò dà fóònù yín dà torí wọ́n tó pé kinní kan ní 5G ẹ mọ àwọn fóònù tí yín dà ọ̀nkú. bá Fẹ́mi ẹ̀yin ò mú fóònù wa ẹja mọ rúì tó jẹ́ anirógun àkóbá o ta ló lélẹ̀ gbà ìwọ lè máa lo tiẹ̀ ta nìyí ẹ gbà ìkan tó kù lẹ̀ ní lè gbà ìdí rèé o ṣe rí àwọn eléyìí àwọn ni wọ́n fi fẹ́ kó 5G náà fẹ́ fi kó wọ ìlú yìí àwọn eléyìí gba 5G àdẹ̀fẹ́ tí ó kó àrùn kárùn wọ àdúgbò wa àwa wá ṣèrànlọ́wọ́ fún yín àwa mo bá ṣe tu tí nǹkan kò ní ṣe wá táyọ̀ síìmù yín tó bá dìrọ̀lẹ́ ẹ wá gba síìmù yín. ẹ lo fóònù alẹ́ lọ máa wá fóònù kékeré ibẹ̀ rí wẹ́lẹ́ orí tanná sọ́bẹ̀. nínú kẹ́ lo fóònù àbí kẹ́ kú dànù kẹ́ kúkú gífà ìwọ lẹ fẹ́. mọ́mí wa ẹ̀yin náà ẹ jókòó báyìí. àti wọn náà ìjọkọ̀ ìyàwó nìyẹn. ẹni tó jókòó sáré wọn ni. mo ti wọ̀ mẹ́rin lákọ̀tọ̀ tí mò ń gbọ́ gbogbo kọ́tọ̀kọ́tọ̀ àti wọ́n tẹ́ ń sọ ìka ayé àtọ̀run nìyí ẹni bí dẹ̀ nìyí mi ò ní lajú ilẹ̀ kẹwàá bàdúgbò yìí jẹ́ fún wa ṣé ti gbọ́ báyìí. ìdánilẹ́kọ̀ọ́ là ń ṣe fún wọn. Ọlọ́run àṣírí yìí tú ẹ tún ṣègbẹ́jà rẹ kẹ tó ra ẹ sọ̀hún ok ṣé lọ́ọ̀tì tọ́ ní kẹ máa lò ṣé kíní tọ́ ní kẹ máa lò rí. wọ́n ní ká máa bomú dáná. eléyìí ò wọ́ kò tiẹ̀ wọ́ọ̀kì rárá then ẹ wò mí dáadáa ìkọkúkọ náà ń kọ yín ẹ̀yin wá sanwó owó tá máa fi pa ọ̀tá yín àtọwọ́ tá máa fi kárù wọ̀lú ẹ wá sọ ẹ tún gbàdánilẹ́kọ̀ọ́ anú yín ṣe mí bọ̀ lákọ̀ọ́kọ́ ná bẹ́ẹ̀ tẹ̀ ṣe jókòó pọ̀ yìí àkóbá ńlá ni gbà ẹsẹ̀ bàtà mẹ́ta péré ẹ gbọ́dọ̀ jókòó pọ̀ ẹ ti kọ́kọ́ bára yín lọ ìka ayé àtọ̀run ni ẹ. èmi kọ́ mo sọ̀rọ̀ òun ló sọ̀rọ̀. ìwọ kọ́ ló fọmi fọwọ́ lọ́wọ́ ni. ìwọ kọ́ ló sọ̀rọ̀ àtẹ̀kọ́ tí mi sọ̀rọ̀ ni. wọ́n ní kíkọ́ náà òfin fọyọ̀ lọ́wọ́ ìka ni ẹ Ọlọ́run máa mú gbogbo yín ṣọtí bọ́. ẹ bá fi ní omi ọṣẹ kẹ́ fi fọwọ́ yín kẹ́ fi fọ̀ dáadáa tẹ́ bá jáde tẹ́ bá wọlé ẹ fi omi ọṣẹ fọwọ́ yín tẹ́ bá dẹ̀ ní kí nǹkan yín ní ìtó jẹ́ ẹ̀kọ́ òótọ́ ṣe rí eléyìí báyìí ṣe mọ̀ kan tó ń pelé ìbáyìí sanitizer náà ń pelé sanitizer ẹ wò dáadáa ó wà káàkiri chemist pharmaceutical companies ló ń ṣe ẹ fi ṣe ọwọ́ yín kí n tó jáde lé màá fi sọ́wọ́ mi báyìí màá ti ra gbogbo ọwọ́ mi
nítorí mi ìmọ̀ bí tí mo lè fọwọ́ kàn tí n bá jáde tí bá tún wọlé padà máa tún ṣe the same thing ṣó yẹ nígbà yẹn ìyẹn náà tó bẹ́ẹ̀ yẹn ṣeré ní báyìí mo fi sí báàgì mi ni ẹ̀yin wá sọ pé ẹ̀rù omi iṣu níbo la ti rírú ẹ̀. àwọn náà ń gbìyànjú pé. ẹ má dá wọn lóhùn irọ́ náà pa o. ẹ má wọrí sẹ́rí màá rí pé ẹ gba owó yín padà ẹ̀yẹ nínú wọn olè ayé àtọ̀run ni wọ́n ṣọ́yẹ yín sìn báyìí sẹ́rí ẹni tí o bá rí pé orí ń fọ́ òun tàbí pé ẹni yẹn ń wúkọ́ ikọ́ ẹ̀gbẹ́ tàbí pé ó ń rẹ̀ yín láti inú ẹ lè mí dáadáa ẹ jọ̀ọ́ tètè gba ilé ìwòsàn lọ o ẹ tètè gba ilé ìwòsàn lọ o. ó ń bọ̀ báyìí ẹ̀wọ̀n là ń dẹ́ẹ̀dẹ́ o ṣó ti yẹ yín kójú má rí bí gbogbo ara lòògùn ẹ̀ ṣe rí ìtọ́dè mọ́nú ìyẹn ò wọ́ọ̀kù rárá ẹ lè fi handkerchief ẹ lè fi ṣe fún ara yín. àwọn tó ní sára kan pàápàá náà ni kó máa wọ̀ nígbà tẹ́ ẹ̀ sí ní ẹ̀ ní ìdí ẹ̀ ẹ ṣáà máa ṣèmọ́tótó dẹ̀ ń ṣe wá rí fóònù yín tó gbà lọ́wọ́ yín àtowó kíá kẹgbà kan lọ́wọ́.